gbogbo tí ọmọ mú ìsìlámù máa dùn Ọlọ́run jẹ́ ọmọ tọwọ́ mi jáde. Àmín. mo wà ní Kampala junction lọ́dọ̀ wa lágége mo wá wọ ní kàmọ́ lọ mo tí kò wọ́n bá máa da èyí sanwó òtaba Ọlọ́run yóò ṣàánú mi wọn ò ní gbà lọ́wọ́ mi bí tàwọn olórin o. Ọlọ́run Buhari ò jù wọn lọ Ọlọ́run máa bọ́ ọmọlúwàbí èèyàn jẹ́ ń gbè yẹn ní Ọlọ́run ò jù wọn lọ àádá ẹ̀ mọ́ Ọlọ́run. máa wá gbọ́ àdúrà tán wá sí tẹ́mi fi máa sanwó òun ni pé ń gbè yẹn bá wá wò mí tó ní jábá wá nǹkan kan náà àwọn àfa tó dá nǹkan mọ̀ àjọ àfa tó ju gbogbo wọn lọ jọ Ọlọ́run ò ní jẹ́ obìrú wa yìí owó àdúrà díẹ̀ bí òde èèyàn lọ́wọ́ òní jẹ́ ń bírù èmi náà wà yọ 500 ngbà àní ọmọ tí wọ́n bí general ẹ̀rí nǹkan lẹ́kọ̀ọ́ yìí ẹ̀rí nǹkan lẹ́kọ̀ọ́ àwa sí èkó kan àwa ṣe wá sí ẹ lọ́kàn yẹn àfọ̀ọ́dọ́ ẹ lọ́ọ́ wó kọ́ lọ́hùn Allah kọ́dá kéèyàn mọ́ lò kọ́ lọ́hùn lọ́wọ́ Allah tí jẹ́ ni o kìí sá ń lọ rí níta báyìí gbọ́gbọ́ gbọ́ ọ ti ń dolóòsà ó kọ́ lọ́hùn tí jẹ́ àáfàá mi fún kọ́lọ̀ wọn fọmọ tí wọ́n bí ó sì fún mi. àwa ṣe bá a sì tán ǹjẹ́ ká lọ́ọ́ sùn nípele wúrà lọ́dọ̀ Abdullahi méjì dáadé nínú ilé ẹ̀ wọ́n wá ń gbowó ẹnìkan bẹ hága àga báyìí ó lu tí méjì wọ́n ń gbowó kéèyàn tó wọlé mo ní èmi bá ń bọ̀ àwọn èèyàn sì tàtẹ̀lé mi lẹ́yìn wa ni ẹ wá ẹ jọ owó ń gọ́ mu owó ìwé tún ni wọ́n tún san ní àwọn tó wá jára nukule wúrà wọn pé ace àfáàní fa àwọn àfáàní jọ wọn kéwọn lè tu àná mo ní ẹbí rẹ wọn tà nǹkan fún máa tọwọ́ bá kò mo ní owó ni àmàlágbára Ọlọ́run ò ní gbarú ẹ̀ mọ́ ò sì ní dọdún tí ń bọ̀ ní nbẹ̀lẹ̀ wọn láti jọ́nà dòní bẹ́ẹ̀ ni wọn bẹ́ẹ̀ lọ́hùn kó kú ni ọwọ́ ẹgbẹ́ ńgbà mo mú ọ̀tọ̀ ní tí mo wí alifulani wọ́n pa. ẹrù ti yẹ ẹ ní wàhálà. mo ro ta bí amọ́ la. yẹ tó bí. mo ro ta bí amọ́. ẹ̀yin àfa ọ̀dọ̀ wọn yín ọ̀dọ̀ yín ni lọ́dọ̀ bọ̀ tó ti ń lọ. mo wá níta ló ní kò ní burúburú kí bàbá ọkọ̀ dọ̀wọ́ mọ̀ ọ́n lọ́rùn. ànábi adama wá rí wàhálà orí yàgbà orí dààmú alẹ́ jáde nínú ọgbà àlìjánnà Adam àtìyàwó ẹ̀ ńgbà wọn ṣe àwọ̀ ọlọ́run àwa lé wọn jáde nínú ọgbà àlìjánnà ìwọ́tọ̀ bá máa dásà pé kò ní jọ́jọ́jọ́ kò lè burú títí kí bàbá ló dán ọmọ ọlọ́run ẹ̀ hàn náà ní ọ́. ànábì àdàmà wo rẹ̀ pé ọlọ́run o níbo ló wọ́n gbà ta ló fi bẹ́ẹ̀ lọ́hùn jọ́nà. antaladi lamma tawassala Ádámù min zallatin bikafara wahawa abaka. الذي توصل آدم tọ́ba ní tawasọ́la abrahamu fi mẹ́jọ kó ọmọ náà wúwo tawasọ́la kọ́ tawasuli ọ̀tọ̀ o atalari lamma tawasala gẹ́gẹ́ tawasala akaba ní agbélakaba agatẹ́yìn ẹ̀gùn báyìí ládàá nso owó lẹ́yìn wá kíláyé. atalari lamma tawasala Ádámù. ọwọ́ àpè ní Ádámù nígbà wo tó fi bẹ̀rẹ̀ ọwọ́ ní pé Ádámù àmọ́ Ádámù ni ọwọ́ ajẹ́. Antalladhi lamma tawassala Ádámù. àwọn náà wù bẹ́ẹ̀ ni àbá. min sallati bika fasawa wa abaka. ó tún wá ní antalladhi lamma rufi'ta ila sama bika gadi zamati wa tasayyanati lisuraka. Antalladhi lamma rufi'ta ila sama. ọ̀yá ìtakùrẹ̀ ọ̀ lálùbáríkà. Amina ya Allah. bika gadi samati wa tasayyanati lisuraka. dúnà. Akaramakallah. kò ní burúburú kí wàá kó gbódò ọmọ òun lọ́rùn yàrá ní kílẹ̀ rí mu lọ́ọ́lé. ẹ lásìkò gbogbo àyà ní kúrì kan lẹ́yìn Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì Ádámù wá wò títí ọwọ́ afọlá Ànábì bẹ́ẹ̀ lọ́hùn. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ni mo sì kájú àánú kò. Allah. ìwà Ádámù mo yá fi wá ṣìyàwó rẹ̀ wọ́n ti jura wọn nù wọn ò ríra wọn mọ́ àìmọye ọdún wọ́n ti jura wọn nù wọn ò gbúrò ara wọn mọ́ àìmọye oṣù wọ́n ti sọ̀rọ̀ àwọn nù wọn ò kóbìrì ara wọn àìmọye ọjọ́ tí wọ́n ti lọ níjọ́ Ọlọ́run ti lé wọn jáde wọ́n wá lọ pàdé láràfà àràfà jímọ̀tẹ́gùn
wọ́n lọ pàdé ọlọ́wọ́ jọ dáa fún Al-Fulani. àmín. wọ́n wá lọ pàdé l'Àràfá ètí wọ́n ń jẹ́ Àràfá tẹ̀ ń gùn ni ibi ó ti wá nù ni ìjọ náà kìí tí ì máa jẹ́ Àràfá. Ànábì Ádámù wa ń wò yà ńlá wa wò pé araftuka Ádámù náà ń gbé araftuka wọn mọ́ra wọn mọ́ Àràfá tẹ̀ ń wí wọn gbé araftuka mọ́ ń bì kan wọn náà ń gbé yes araftuka èmi náà mọ̀ ọ́ ọ̀dọ̀ Àràfá wọn wá nù bẹ́ẹ̀ bá gùn kọ̀dà láàjì ọlọ́run sàwa náà bẹ́ẹ̀. ẹlòmí ògùn kankan alájọ ń gba aláàbà yìí mọ̀ ọ́n náà wá sẹ́nu bí àgò kò sí lọ́mọ́kà kọ̀ lọ́mọ́kà o bóòlù ẹ̀ ti ṣe ẹ̀yin mùsùlùmí ọ̀dọ̀ wọ̀ yín ẹ̀yin alájà ẹ kọ́ sí ànábì ẹ hùwà ànábì ẹ rìnrìn ànábì àfàwà Abdurrauf abẹ́fẹ́ Abubakar kò sí tí ń fi nù yín tayọ pé kẹ́ ẹ ṣe ń tà nàbì ní kasi. sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. ya Rabbi salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. ya Rabbi salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. ya Rabbi salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad. ya Rabbi salli ala. sayyidina Muhammad. ẹ wá jókòó ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Alhaji Abdurrauf abẹ́fẹ́ Al-Fulani ntí jẹ́ mọ́lídìí àbí nǹkan kàtà àmọ́ ṣe bó tiẹ̀ ká máa ṣe ni. ẹ̀rí anabi wa ń wo ọlọ́run náà wà anabi. àṣé nǹkan kan wá ń bẹ fún wa tá a kọ́ general ẹ̀yin bàbá wa látòṣòdì nǹkan kan ń bẹ tá a kọ́ tọ́lọ́run ní kálukú kọ́lọ́ra anabi nǹkan yọ̀ kan náà ni. ẹ̀yin ìyá wa nǹkan kan ń bẹ tẹ́ ẹ máa kọ́ tọ́lọ́run ní ẹ kọ́ dára anabi. bẹ́ẹ̀ yẹn bá fa anabi bẹ obìnrin pé má jò owó wàláhì kò lè gbà ó kọ́ wa kó obìnrin pé má fa anabi bì ọ́ dákun má jò owó ọkọ rẹ ti fẹ́ nìkan lóyún yọ kàn pé sallallahu alayhi wa sallam yọ kàn mọ rẹ́rìn lójú yín pé nígbà tí a ti fa anabi bẹ̀ mí yẹn ẹ máa lọ ó ti tán ó ti tán bóńtọ̀ bá wà lọ tẹ́lẹ̀ pé anabi mọ̀ọ́mọ̀ sallallahu alayhi wa sallam mi gbà fún lóòótọ́ mi gbà fún àmọ́ bàbá aláṣílẹ̀ àgbà nínú ilé wọ́n ti fa anabi bẹ̀ yìí tòun ti bẹ́ẹ̀ ní yọ gbà ẹ wá jẹ́ ń béèrè ẹ wá wáyé àjíbùtù limubutai dọ́là láti bílhùdà ojú ọ̀nà tá a wáyé ó ní ẹ wá o. àjíbùtù limubutai dọ́là láti bílhùdà. wa man yashtari duniyahu bid-dini a'jabu. wa man yashtari duniyahu bid-dini a'jabu. Al-Fulani wa ajabu min hazaini wíbẹ̀. wa ajabu min. wa ajabu min hazaini. wa ajabu min hazaini. man ba'a dinahu. man ba'a dinahu. biduniya siwahu. biduniya siwahu. fahawa min hazaini ajabu. fawa min hazaini ajabu. Al-Fulani nǹkan ṣe gidi wàláhì ọkọ mi ń sin lọ́hùn dáadáa ẹ̀ jama ń sin lọ́hùn dáadáa ìyàwó rẹ̀ sì bẹ̀ sí ẹ̀ jẹ́ ṣé ẹ mọ̀ pé nínú àwọn ìyàwó wa lẹ́kọ̀ọ́ nísìnyí ẹlòmíì lọ sẹ̀lẹ̀ ẹ̀ sì mà ìyàwó ẹlòmíì ti di nǹkan nulẹ̀ ò sì mà kátó wá pé wọ ọkọ
àbáwárí àjíbùtù ìmọ̀sẹ̀mí àjíbùtù mo ṣe mà àjíbùtù tá a ma wá ṣe mà fún rí. liman àjíbùtù ní bùbù tá dọ́là láti bí lùdà. àfa ni mo mọ̀ ṣe mà o ó ní mo wọ́ndà púpọ̀ wọ́n lè ṣe àfa ó ní mo ṣe mà lórí ẹni tó ṣe pé ọ̀tà kìlọ́tà rí dọ́là láti ọ̀nà àánú bẹ̀lẹ̀ húdà ó fira kí ni rí ó fira ọ̀nà àmà.